I dey vomit blood for like 6 months for my own house. Gbajúmọ̀ olórin Alexander Adégbọlá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Nice ló ti ṣípayá ọ̀rọ̀ kan nígbà tí ó figagbága pẹ̀lú ìkọlù ẹ̀mí èyí tó kù díẹ̀ kó gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Ó sọ ilé di mímọ̀ níbi ètò kan. Nice sọ di mímọ̀ wípé òun pọ ẹ̀jẹ̀ fún oṣù 6 ní ilé rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí òun nípa ti ẹ̀mí. Ó ní òun rí ìwòsàn lẹ́yìn tí ènìyàn kan tọ́ka ifá sí òun. Nice sọ di mímọ̀ sí iwájú wípé òun kì í ṣe Kristẹni bẹ́ẹ̀ ni òun kì í ṣe Mùsùlùmí. Ó ní òun kábàámọ̀ wípé òun ò jẹ́ oníṣẹ̀ṣe ṣáájú ọjọ́ ayé rẹ̀. Inú òun ò bá ti dùn ká ní òun ti mọ ifá ṣáájú ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀. Ó ní Fẹlá ni ó máa ń lọ sí ọ̀dọ̀ Ògún tí àwọn èèyàn sì máa ń ṣe yẹ̀yẹ́ rẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti yé òun. Ó wá rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ láti ṣe ìgbélárugẹ ẹ̀sìn ṣẹ̀ṣe. I did it. I just wish that I've known Ifa at the beginning. When Fela was talking, Fela used to go to Ogun. We were like, this guy, what's he doing? And now I know.